Déètì wo ni Olúbàdàn tuntun gorí oyè? Is it last week? Oya. Oríkì Ìbàdàn. Ìyẹn tún lè jẹ́ o. Ìbàdàn mèsì ọ̀gọ́ nínú Olúyọ̀lé ọmọ Ní tèmi, báwo ni ṣe wà? Mo wà pẹ̀lú sìstá mi lórúkọ yín mà. Mrs. Ajibose. Mrs. Ajibose. Ọmọ Olúwo ni yín sí Mrs. Ajibose. Ọmọ Osun State. Sáìdì bó Osun State. Ó ti pẹ́ tí mo ti bí ìdébẹ̀ gan rí, mo kàn ṣáà mọ̀ Osun State. Sáìdì bó Osun State. Ifetedo. Ifetedo. Yes. Ẹ ṣe sísá mi. Question mẹ́ta wà fún yín. Ṣé pé tẹ bá win ẹ̀, ẹ máa gba owó lórí ẹ̀. Okay. So Ifetedo, kí lórúkọ ọba tó wà ní Ifetedo? Ó lè o, mi ò mọ̀. Mi ò mọ̀. Ẹ dẹ̀ lọ́mọ Ifetedo ni. Bóyá àti kékeré gan mo ti dé ìlú yẹn last. Okay. Pẹ̀lú bítàn bíbí àwọn dáàdì àwọn mi ṣe máa ń sọ. Sáìdì bó lọ́dọ̀ yín ní Ifetedo? Pẹ̀lú kámẹ́rà. Mi ò mọlé rárá. Ẹ mọlé rárá. Ọmọ Ifetedo. Okay, ẹ jẹ́ kí n fún yín ní bónọ́ọ̀sì kan gbà yín. Ọdún wo lẹ kúrò ní ìlú yìí? Mi ò débẹ̀ rí, bóyá ìgbà tí mo kéré gan ni mo débẹ̀ rí. Lẹ débẹ̀ rí. Okay, ọmọ ìlú wo ni mọ́mì? Ìbàdàn. Ó yẹ jẹ́ ká wá sí Ìbàdàn. Déètì wo ni Olúbàdàn tuntun gorí oyè? Is it last week? Oya. Déètì wo ni Olúbàdàn gorí oyè? Olúbàdàn fẹ́ ṣe jẹ yìí. Bàbá wa Adéwọ̀lú Rasheed Ládọjà. Déètì wo ni ẹ gorí oyè? 1 second, 2 seconds, 3 seconds. Done. Sísá mi, ẹ bá mi dárúkọ agboolé mẹ́ta ní Ìbàdàn tó popular táwọn èèyàn dẹ̀ mọ̀. Okay. Òjé. Yes. Àpọ̀tẹ́. Ìṣe Ìbàdàn ló wà but àwọn confirm Ìbàdàn tẹ́ pé tẹ́ bá ti ń gbọ́ pé Ìbàdàn ní bíbá. Òjé bẹ̀rẹ̀. Yemẹtu. In fact, try this time. The last question. Are you ready? Yes, I'm ready. Ẹ bá mi kí oríkì Ìbàdàn. Ìyẹn tún lè jẹ́ o. Ìbàdàn mèsì ọ̀gọ́ nínú Olúyọ̀lé ọmọ àfikàrà wọn kọrin mọ́. Ìbàdàn máṣá. Ó fi kẹ́rù bàbá wa bí wọ́n lè wá sọ. Sister, ẹ wo bí ó. ẹ ti gbé báàgì. Ó lè díẹ̀ o. Nínú Osun State àti Ìbàdàn, èwo lẹ fẹ́ kílẹ̀ fún ọmọ bẹ̀lẹ̀ jẹ́? Ẹ mọ̀ pé ilé bàbá ọmọ èèyàn máa ń claim, so ọmọ Ọ̀ṣun ni mí, ọmọ Ifetedo ni mí, so mi ò lè claim Ìbàdàn. Ó dẹ̀ wá ṣe ní láàánú pé ẹ mọ Ifetedo. Mi ò mọ̀ rárá. Ẹ mọ̀ anything nípa Ifetedo. Torí Ìbàdàn náà bí mi sí, Ìbàdàn mo dàgbà sí, so mi ò mọ̀ anything. Ní láàánú pé nínú owó ta ní package fún yín, ẹ láǹfààní láti jẹ 1,000 out of 3,000. Ọlọ́run ṣàtẹ̀sí ẹ̀jẹ̀ kọ́kọ́. Owó lowó jẹ́ kọ́ ló bá fi kọ̀kọ́ wọ̀ wá. Ọ̀rọ̀ ẹ ṣe gan. Sísá mi ó yẹ bá mi pé account number yín. 70 57 Àánú Olúwapọ̀. So ó ṣe ní láàánú pé ládùúrú question tàbí ìyẹn ẹyọ kan lẹ rí gbà nínú gbogbo question. Ṣé ẹ promise wa pé máa lọ́lé láti lè mọ ìtẹ̀ tí jáde wá? Ilé lọ fà o. Kí ni ìtẹ̀ ìgbé lọ́lé? Ilé tí mi ò gbọ́jú dé rí. Kẹ́ ẹ lè lọ́lé. Sọ ẹ̀dẹ̀ lè mọ ọmọ yín náà lọ sílé ibi tẹ́ ti ṣẹ̀yìn. Ó lè jẹ́. Ọ̀ ẹ máa claim Ìbàdàn. Bẹ́ẹ̀ni. Ó yẹ confirm owó yín sí wọlé. Ó wá ti wọlé kẹ́ ẹ sọ fún wa. Mo ti rí. Ẹ ti rí. Bẹ́ẹ̀ni sir. Okay, ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Mrs. Ajibose. You're welcome. Thank you sir.